ẹni ẹ̀yin ni olórí ọmọ ọba alẹ̀ Ìbàdàn tá ń fi yín jẹ kí ló oyè yìí túmọ̀ sí. ẹ ṣe olórí ọmọ ọba ilẹ̀ Ìbàdàn mo fẹ́ lè sọ pé èmi ni àkọ́kọ́ wọ́n pè bẹ́ẹ̀ because ẹni tó bá wù ni ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni lọ́dún náà lọ́hùn à ń lọ sí program kan ní Lẹ́kì èmi kábíyèsí Olúbàdàn Ajé Ògúnnúsọ àti driver wọn pẹ̀lú DSS wa èmi àti bàbá làwa ní mọ́tò so àwọn pilot everybody move là ń lọ bá a ṣe wá ń lọ àwa rí mọ́tò kan tó ń kọjá lọ mo kàn rí plate number yẹn ni olórí ọmọọba white kí ló kọ mọ́tò yẹn náà white Bentley ó jẹ́ Bentley mo ní kábíyèsí olórí ọmọọba kan ló ń lọ yìí olórí ọmọ ti gbọ́ àti bó ni bàbá ní olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú nìyẹn ṣùgbọ́n mi Balógun nù mo ní kábíyèsí táìtù yẹn dẹ̀ wù mí o bàbá ní bàbá rẹ náà láfẹ́ lè pè olórí gbogbo wa ń bàdàn torí àtìgbó ti jẹ Olúbàdàn náà àásàmọ̀gbọ́ àti ìrírú àmúnítìyín náà o ti jẹ́ náà nìyẹn ṣe understand ọba òdẹ kì í dábàá ọba máa ń pàṣẹ ni tọba bá ní òun fún ẹ ní nǹkan pé o ti ṣe ni mo ní bàbá àwúyè o bàbá ní rárá o ọmọ ọba èwúyè ṣùgbọ́n tó ló fẹ́ òun àti fún ọ̀nà. ǹjẹ́ buwọ́lù. wọ́n buwọ́lù. ìwé wà pẹ̀lú ẹ̀ kẹ́nìkan kan ò lè challenge ẹ̀ pé òun náà fẹ́ jẹ́. kò sẹ́ni tó because oyè Ìbàdàn ẹni tó Olúbàdàn kan bá ṣe ẹnìkan ò tún gbọdọ̀ yí padà. ọ̀rọ̀ tó Olúbàdàn bá ti sọ nǹkan lẹ́nu ṣe understand irú àwọn kan wà tán joyè láyé bàbá wa Asanike wọn á kàn wá kí Olúbàdàn ni tán bá wá sọ iṣẹ́ ribiribi tẹ́ni ẹ ti ṣe fún lù kábíyèsí ìwọ ló ti dánrú tó wà báyìí wò ó yá mo fi oyè báyìí dán lọ́lá láti jọ yẹn lóye fífẹ́ tán oyè tán oyè gan ni. torí ìgbà tí wọ́n ní oyè fẹ́ tán o. oyè tán gangan oyè ni oyè ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bàbá ní oyè tán a wá ṣe Balógun oyè tán òsì oyè tán àṣepọ̀ oyè tán Ọ̀túnba oyè tán bó ṣe gùn lọ ni.